náà ká ní ṣe kú pọ́ká o. ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà. Oró tọ́ka fọ́mọ ẹ̀ náà ló fi gbọ́. Ohun tó fọ́ sí fèrè fún sóde. Ó dìgbà ó ṣe ó délé kó kílé. Torúurú ọmọ náà kan náà ní ṣekú pọ̀ká. Ẹ bọ́lẹ̀ náà látòṣogbo, kí ló ṣẹlẹ̀ náà? Ọ̀gbun ní mọ́tò, ẹ rọra. Ebi mò ń sọ pé bàbá ẹ ti dẹ́kọ̀, bàbá ti dẹ́kọ̀, ẹ sọ fún mi pé a ti dẹ́kọ̀. Gbogbo àwọn èèyàn bọ́lẹ̀ ìmọ̀ bóyá a ti dẹ́kọ̀. Ẹ̀yin náà sọ pé a ti dẹ́kọ̀. Ok, mo ká ti dẹ́kọ̀ gbèrò bọ́lẹ̀ bí. Ok, mo mọ ọrú yín, mo ń bọ̀. Ó dà pé ẹ̀mọ́ tó ń ṣe yín, mo ń bọ̀. Ó dà pé ẹ̀mọ́ ọ̀rẹ́ ìta mi jábì. Mo sọ wípé ẹ bọ́ sílẹ̀ jàre. Kí ló dé mo rẹ̀ gbé yín ká? Kí ló ṣẹlẹ̀ náà? Ọ̀gá onímọ́tò, ẹ sì ń pariwo, ẹ bọ́lẹ̀. Bí mo ní bẹ́ẹ̀ bá ti dẹ́kọ̀, ẹ jẹ́ mọ̀ pé a ti dẹ́kọ̀. Ẹ̀yin náà la ti dẹ́kọ̀. Èkó náà ń gbé bí Èkó la wà yín náà. Ẹlọ́wọ̀n ètò ń bọ́lẹ̀ lójú ọ̀nà Èkó náà ti bọ́lẹ̀ yẹn náà. Eléyìí mo sọ wípé mo fẹ́ tún mọ́tò ṣe mi ẹ̀rẹ̀ tún tẹ̀lé mi bí wà sí bíbá. Ṣé Èkó wà níbí yìí? Èkó náà ń gbé bí jàre. Ẹ kó ìyá mi mọ́tò fẹ́ mi o. Ìyá mi ọlọ́rọ̀ máa lọ tí ẹ jàre fún ìyá mi àbá ilé lẹ̀. Èkó lẹ́yìn àmì ẹjọ́ ẹkú ìlànà mọ́tò jàre. Ẹ wo Èkó ló ń pè bí òun máa gbé yín o Ọlọ́run. Ẹ jọ̀ọ́ sà, mo rò pé mo ti dẹ́kọ̀ ni, ṣé kìí ṣe Èkó la wà yìí sà? Ìlú òkè lọ́dọ̀ wa ni. Ìlú òkè lẹ́tí bọ́ Èkó lẹ́ wà yìí. Bẹ́ẹ̀ Èkó kan tó wà tó dẹ́kọ̀. Tó bá dẹ́kọ̀ gangan lẹ́ ń lọ, ẹ̀ tí dẹ́kọ̀. Èkó tí mo ní ẹ̀yin tí wọ́n ń pè sà. Adé ní di Àdèlé, Ọbalẹ́ndé, Ìdímọ́ta, àwọn Èkó nìyẹn. Sórí gbogbo orí tẹ́ ẹ rí bàbá, ẹ má jẹ́ kí n tàn yín. Tó bá rí pé jẹ́ ẹ̀dẹ́ nìyí, ẹ má máa ṣe gbọ̀ngbọ̀n. Ẹ má ta gbọ̀ngbọ̀n rárá, ẹ dúró dáadáa. Ṣé rí bí tẹ́ wà ẹ̀yìn Èkó lélẹ́yìí? Ojú Èkó gangan yẹn ló wà. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́. Àtàbúlé wa mo ti ń bọ̀. Ṣé ọlọ́pàá Èkó náà ni ṣé ibi lọ ọlọ́pàá Èkó wà? Ọlọ́pàá Èkó wà ẹsẹ̀ mo jẹ́ mọ́ ibi tẹ́ lọ Ìdímọ́ta gangan. Tó bá dé Ìdímọ́ta lẹ́ máa ọlọ́pàá Èkó. Máa dé Ìdímọ́ta ni. Ìdúmọ́ta? Tẹ́ bá lọ wọlé. Èló ni Èkó tọ̀dọ̀ yín? 2000. Wọlé tó bá lọ àbá. Èkó ẹ ti rí wọ́n ti ń gbérò mi lọ́nà yẹn. Ẹ wọlé. Èkó la tún lọ Èkó. Táàdù pàtí dẹ́kọ̀. I don't cheat. Yes. And for you alone. For you alone, yes. Bobo yìí dà. Olamide. 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 Oni, ẹ pariwo Olamide so wàá fi full option lẹ̀ báyìí. O dẹ̀ ní báwo rí. Baby, tí wàá jẹ́ ọjọ́ bọ́ọ̀tà nu lẹ́sìnsìn. Ṣé wàá ṣe lè ní phone? Okay, sorry, I will do it now. Now you're talking. Olamide báwo ni? Pẹ̀lẹ́, jọ máa wọ ọkọ mi pa o. Ṣe jẹ́jẹ́ lọ́nà mo fọlọ́run bẹ̀. Ara mo fọlọ́run sí i. Olamide. Yes, sir. Kí ni board mi kò gbé síta fún gift mine? Wo ṣì wà ń bẹ̀? Kò kúrò nílé. Kò kúrò. Okay, that's good. Because wàhálà tó ń ṣe nílé ti pọ̀ jù. Ìwọ nìkan ló máa ṣí gate, ìwọ náà ló máa drive. So mo fẹ́ kẹ́ nǹkan wà kó máa assist ẹ.
All right, ṣe jẹ́jẹ́. All right. All right, baby, I love you. Love you too. Bye bye. All right, take care. Ma tó join ní láìpẹ́ yìí. All right. Ẹ̀ra kí lẹ fẹ́ bèrè. Béèyàn bá dọ̀bálẹ̀ fàràrà oníkéèyàn mọ̀ débi tí ó ń lọ o ẹ wò láti ìjẹta ni mo ti dé sẹ́kọ̀ọ́ yìí Òṣogbo mo ti wá o bí mo ṣe wá dé Ìdúmọ̀tà yìí mo bá ń wá ọlọ́pàá Ìdúmọ̀tà kiri wọ́n sì ti sọ fún mi láti Òṣogbo pé béèyàn bá dé kó bí ò bá ti lọ kí ọlọ́pàá Ìdúmọ̀tà kò ní soríire lẹ́kọ̀ọ́ ni mo bá ní ẹjọ́ ó ti rẹ̀ mí. lọ́rọ̀ kan ṣá ọlọ́pàá Ìdúmọ̀tà lẹ fẹ́ rí báyìí. ẹ wò sá ọlọ́pàá Ìdúmọ̀tà ni mo wá kiri ẹ wo ń bá rí báyìí ń bẹ̀rí fún mi kí lè soríire báwọn tó ti wá soríire. ó dáa kò sí wàhálà ẹ ti rí ọlọ́pàá Ìdúmọ̀tà ṣe rí mistake tẹkọ̀ ṣe ni pé kò yẹ kẹ́ wọnú street ṣe rí ọ̀nà tó lọ sòsè tààràtà ẹ lọ forí sọ junction kan báyìí ẹ bá ti dé junction yẹn wà yà sọ̀wọ́ ọ̀tún ṣe rí junction yẹn gangan òun ló lọ forí sọ ọlọ́pàá Ìdúmọ̀tà tẹ máa rọlọ́pàá Ìdúmọ̀tà ẹ máa bẹ̀rẹ̀ tẹ bá fẹ́ bẹ́. mo ti débẹ̀ tán. ẹ ti débi street tẹ wọlé ẹ bá má wọnú street yẹn má lọ tààràtà. ẹ ṣeun àwọn ọmọ tí inú sórí rẹ ẹ ṣeun gan ẹ ṣeun gan. ẹ lọ ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ayé ọmọ lọ́fì ẹ wo bọ̀ dáadáa kiri dọ́rọ̀ yìí wọ́n ṣe gùn tó ṣé pé wọ́n sì tún fi ọlọ́pàá Ìdúmọ̀tà gbá àwọn èèyàn ní ayé ìsìn Èkó for show ó ti dá dàgìrì dọ́rọ̀ bọ̀dá ti gbá bọ̀dá ayé ọmọ lọ́fì. Kí ni ibo lẹ ń lọ mọ́tò gbáyàn ilẹ̀ fẹ́ lọ gbé àwọn báyìí pé jẹjẹ sílẹ̀ ni orí kò ṣojú ẹ̀ lásán ọdún mẹ́sàn-án ni tí ó bá ṣọ́ra ń bẹ ibi tó máa jẹrà tí níta àwọn bá ń tó bá wá gbé pẹ̀lẹ́ o jẹjẹ sí. ó dìgbà ó ṣe ó délé kó kílé. Orúurú ọmọ náà kánà ní ṣekú gbọ́ká. Baby, atẹ́gùn bẹ́ẹ̀ fẹ́ mi. Sweetie. Yes, honey. Meeting me, like mo ti schedule it for next week. Meeting? Yeah. Next week? Ìyẹn máa tọ́jọ́ mélòó báyìí? Ọjọ́ bíi ti báwo. Mo máa lò like a week and a half. A week báwo? Ó yẹ kẹ́ kúkú lọ́dún kan ni. Ẹ jọ̀ọ́ kí ni kí mi ẹ wò. Àtẹ bá fi lè lo ọ̀sẹ̀ kan àjọ ń lọ ni o. Ẹ ní wàá pè mí nìkan ti sílé o. A máa jọ lọ sí ti báwo. Àjọ ń lọ ni. Àtàjọ fẹ́ ṣe meeting àwọn náà níyàwó ńlé. Gate miau aláìṣó ló ń gbò man gate man wọ́n tẹ̀dí gate man wọ́n tẹ̀dí géètì wà ń bẹ man èwo wá tún ni wọ́n ń tẹ̀dí wọ́n ń wáyàn bí ni wọ́n ń wáyàn bí. káwọn náà gbé àwọn dání wọn náà gbé àwọn ta ló wà ń bẹ yẹn. Ọlámídé lọ́wọ́ ẹni tó ń kan géètì yẹn kó o ṣe wọ ẹni kó padà wá. babe ká má fọ̀rọ̀ ilẹ̀ sọ̀rọ̀ o ò lè wá pa mí tìlẹ̀ fún wọn wíkọ̀ ọ̀sẹ̀ kan pọ̀ o. Darling. Ó pọ̀ o. Darling. Jẹ́ ká fi yẹn lẹ̀ náà we'll talk about that later.
ẹ káàtó sá. ẹ rà sà. ẹ káàtó sá. ẹ pẹ̀lẹ́. ẹ jọ sá kí ni wọ́n kọ síbi. workers needed ló wà ń bẹ̀. wọ́n wáyàn bíbá yìí láti ṣiṣẹ́ ni. ọkàn mi náà sọ bẹ́ẹ̀ nǹkan kan ló wá rú mi lójú sá wọ́n wá ní wọ́n ń tẹ̀dí. bàbá tó bá yẹ pé ṣe lẹ fẹ́ ṣe iṣẹ́ wà ń bí tó bá yẹ pé ìdílé fẹ́ tẹ̀ ẹlẹ́kọ̀ọ́rùn yín polówó o. iṣẹ́ ni mo fẹ́ ṣe iṣẹ́ ni mo fẹ́ ṣe. ẹ dúró mọ́ bọ̀. nǹkan kan géètì ní ká àti sí wọ́n máa sọ̀rọ̀ nípa ìdí ta. sáré ní máa kàn ní wọn náà wọ́n wáṣẹ́ lọ́wọ́n wáṣẹ́. o bóyá o ti rí kinní tó paste sísá yẹn ṣé ọmọdé dàbí àgbàlagbà. àwọn dàgbà díẹ̀. ok jẹ́ kán wọlé. ọ̀ní kò sí bẹ́ẹ̀ ṣe lè fọ̀rọ̀ bọ̀rọ̀ tó o ò lè pè mí o ò lè pè mí tí wọ́n wí ko àjọ ń lọ ni o. ẹ̀kọ́ ẹ̀ tẹ́ ẹ sọ pé ẹ rí bẹ́ẹ̀ wanted kọ́ o wanted gate man wanted wọ́n nídìí èèyàn ni kò jẹ́ pé wanted. èmi náà ló bẹ́ẹ̀ sá. wọ́n ní kẹ́ máa bọ̀ wanted wanted ẹ wọlé wanted. ṣé kí n rí ní èmi kí n sọ ẹ́ di rúùtù àbọ̀kọ̀ kú báyìí. ẹ káàtó sá. alàgbà ẹ ká sọ ẹ́ dìde ní ẹ́ dìde stand up stand up stand up stand up stand up stand up stand up. ẹ káàbọ̀. mo rí kíní tí ẹ kọ síta mo sá kúrò Olúwa lóṣogbo ẹ wò sá ṣe rí àwọn olówó orí mi wàhálà wọn pọ̀ lóṣogbo wọ́n mọ̀ ń lé wa wọ̀gbẹ́ ni wọ́n mọ̀ ń lé wa kiri. ṣé ẹ máa fọ́ gbá mi lẹ́nu báyìí. àwọn lè yín wọ̀gbẹ́. wo bọ́sẹ̀ gbẹ báyìí ti ẹ̀. tàbí o àgbára lókè ni wọn. ṣé kí n máa sọ ọ̀rọ̀ mi sí. mo ń gbọ́ yín. ẹ wo ẹ kí ni sà àti ìjẹta ni mo ti ń kirikiri níbi mọ́ta ní ìrọ̀ ọlọ́pàá ẹ wo mo bá sá kúrò Olúwa nígbà tí mo sá kúrò Olúwa wọ́n ní iṣẹ́ pọ̀ lẹ́kọ̀ọ́ bí mo ṣe wèkó nù nígbà tí mo tún wèkó ẹ wò sá Èkó ò rọgbọ o. sọ̀rọ̀ wípé wọ́n káwọ́ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sáré bọ̀ lẹ́kọ̀ọ́. Èkó ò rọgbọ sá. lédi ò máa gbọ́. ẹ wò sá. nígbà tí gbọ́ kọjá tà lóyìnbó obìnrin tó ti máa ń tà. ẹ wò sá ẹ kí mi sá ẹ kí mi sá mo fẹ́ béèrè ìbéèrè kan sá. ok mo gbọ́. ẹ mọ̀ bínú mà ẹ gbọ́ sá wọ́n ní béèyàn bá dẹ́kun bí ò bá kí ọlọ́pàá àdúmọ́ta wọ́n lẹ́ni ò lè sóríire lẹ́kọ̀ọ́ mo ti wọ́ ọlọ́pàá kiri láti ìjọ́ tí mo ti dẹ́kun mi ò rọ́lọ́pàá o nígbà tí mo wá ń bọ̀ ni mo wá rí kíní tẹ́ gbé síta mo ní iṣẹ́ náà mo wá wá sípò. bébí àbúrò máa gbọ́ ẹ̀wọ̀n ló tún jọ́ ọlọ́pàá àdúmọ̀ta o. bí wọ́n ṣe sọ́ọ̀dù wa. aráàlú òkè ṣé iṣẹ́ ló fẹ́ wá ṣe àbí o fẹ́ béèrè ọlọ́pàá. iṣẹ́ mo fẹ́ ṣe iṣẹ́ mo fẹ́ ṣe. so ṣé o ní fámìlì lẹ́kọ̀ọ́. àwọn fámìlì mi wà lóṣogbo. ọdún tá a ló wá dé sí lẹ́kọ̀ọ́. mo kàn rí kiri ní iṣẹ́ mo wá wà iṣẹ́ ẹ wò sà gbogbo nọ́mbà àwọn fámìlì mi ó wà. bàbá Òṣogbo o ò lè ṣe àlè fún ẹṣẹ ń bí. ẹ máa lọ bá. filẹ̀ ọ̀ní ẹ fi sílẹ̀ ojúlówó ojú tó ń ṣàánú ṣebí kó máa wá wá ṣiṣẹ́ ni with time máa máa àwọn tí ó jẹ́ family ó ti dá bébì kò ní ìdí ó ti lóun kò ní ìdí àníṣe àgbákò èèyàn burúkú ló bá yàn rere jẹ ó dẹ̀ ti lóun ní nọ́mbà àwọn family lọ́wọ́ ẹ jẹ́ àfihàn kò ṣiṣẹ́ bàbá ẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wa tó kó gbé wọn lọ sí ara wọn. ẹ má bínú máa ọ bàtọ́ rí níta ẹ bèrè kí náà náà rí níta. àzá bàbá kí lè lẹ́rìí níta. ẹ kí mi mà kí ni tẹ́ ẹ kọ síta mo rí gate mo rí mọ́hùn mo tún wá rí wanted. wanted bo
ṣé nínú ilé wa bí ó ti ń tẹ̀dí. ẹ wo bàbá ẹ wo. arákùnrin ò síríọ̀sì o. ẹ máa mú lọ sí ara wọn. wo mú lọ sínú security. wàhálà. maybe bàbá comedian ni máa yìn. ó ní wọ́n tẹ̀dí. má jẹ́ kó tẹ̀dí. èwo ni tẹ̀dí mi. Bàbá Òṣogbo ẹ kúlé o ṣe wà. Ọ̀gá ẹ wò nígbà míì tẹ́ bá ti fẹ́ pè mí ẹ fi sọ Bàbá Òṣogbo sí ó pè mí. Sọ̀kú Bàbá Òṣogbo. Very good. Ẹ kúlé. Ẹ kúlé o. Sọ̀kú Òṣogbo. Ọlámídé ó yá ìwọ Sọ̀kú Bàbá Òṣogbo méjèèjì flat akó láti site tí mo ṣe lọ rà lé ní ẹ lọ wá flower pot kẹ plant ẹ sínú àwọn flower pot yẹn kẹ wá gbé síbi tí mo fẹ́ ká máa park sí lọ́wọ́ wájú yẹn ká fi demarcate ẹ so wá tó lè beautify compound yẹn gan a little bit alright. Sọ̀kú. ìyá ká pẹ́rù. orí rẹ ló ká ní kí n ṣe pé olórí oko ti sọ̀rọ̀ n bá ní ẹrù ló wá fàyè ẹ̀kọ́ ẹnu géètì lèmi wà èmi ò ṣe ẹlẹ́rù ṣùgbọ́n olórí oko ní ọdún àǹkan tó jẹ́. lẹ́yìn ọ̀gá èmi ló kù wọn pàjọ́ oríta ní wo oríta ojú kan ló wà òun jẹ́ òun yọkù. mo lè tiẹ̀ mọ́lé kó wà ní ẹ fún arrest ni wàá fi lé. ọ̀yẹ́ mi ò lè blame yẹn jákẹ́ mi lè ẹja pẹ́rù mi lè blame yín náà tẹ́tí pé màá tẹ̀. Babe, it's me. Baby, it's me, Emini. Call me. Hi, darling. How you doing? Báwo ni dé yín? Baby, we're okay. Ṣé kò wá stressful? So, Káàbọ̀. You look so stressed. in fact, Báwo ni ibi tẹ̀lé yín? very successful. Àti arrange kini mo ti ra property yẹn. Ó tó wá dá fún for that farm this thing. Okay. Very okay, good location. And all that. Wọ́n ti lọ kọ́ mi yóò. Okay, you know what? I have 3 things for you. Okay. It's either you go and take your baths. Kẹ́ wá jẹun. Kẹ́ tó wá ṣe kíni kẹ́ tó wá jẹun. Ó yẹ kó ti yé ẹ̀ náà. Èwo ló fẹ́ mẹ́? Ìyàwó mi. Jẹ́ ká ṣe báyìí. Okay. Jẹ́ kọ́kọ́ lọ wẹ̀ náà. Okay. After that, máa wá jẹun ẹ̀. Màá ṣẹ̀ṣẹ̀ tún wá jẹun ẹ̀. Bad boy. All right, baby, go and take your bath. All right. All right, baby, I love okay. you. Love you too. Join you soon. rárá o ibẹ̀ kọ́ ló máa gbé bàbá ibẹ̀ lè máa gbé sí náà. orí rẹ burú ni ṣé bí ọ̀gá ní ká fi demonstrate ni gbogbo inú ilé ká fi demonstrate ni tí kan bá wà bí ìkan wà bí gúnbẹ̀ yẹn bá ṣe máa ń demonstrate gbogbo inú ilé nìyẹn ó ti dá báyìí. lóòótọ́ ni wọ́n ní ká fi lọ́wọ́ demonstrate. ẹ ẹ má demonstrate bẹ̀ yẹn ẹ wá demonstrate bí ìbàdàn. ok kí ni ìdí tá a máa fi demonstrate bí ìbáyìí. ìdí nìdí ni pé ọ̀gá níbí ni ká gbé sí.
ọ̀gá ní pé ọ̀gá ní òríta kankan. ẹ kó sọ̀hún díẹ̀ ẹ ṣáà kó. ìyọnu wà nínú ọ̀ràn yín o ẹ ní ìyọnu fámìlì yín o ṣé ilé àti ilé kí ló fi yàtọ̀ báyìí. Ọlámídé ṣé gbogbo yín pé ok kí ni ilé ń ṣe. bẹ́ẹ̀ni o mọ̀mọ́ ẹ kí mi mà ẹ wo ọ̀rọ̀ ọmọ yìí ti sú mi nínú ilé yìí ọ̀gá ní ká fi kínní yìí ká fi demonstrate yìí gbogbo nínú ilé mo sì ní kó já gbé kan bì ká tún gbé gan sí igun bì kí gbogbo ẹ lè demonstrate papọ̀ mọ́ra wọn ló bá ní rọ ibi ní ká gbé sí. ọ̀gá ọtúndé wọn ní ká park flower yìí ká gbé sí bíbá yìí kí mọ́tò má bàa park sí bíbá yìí mo lè sọ fún wọn pé bíbá yìí wọn ní ká gbé sí wọn ní ká fi demonstrate ibẹ̀ yẹn. téèyàn wá ní demonstrate tí wọ́n ní á demonstrate. ibi tó bá wù ú lè fi flower yìí decorate ẹ jẹ́ kí Ọlámídé gbé sí ibi tó ó mọ ibi tó yẹ kó gbé sí ẹ jẹ wá jẹun kó jẹ yín tó tutù. ẹ ṣe mà oúnjẹ wèrè náà ló kúkú wáyé ẹ wá jẹ tó bá ti gbóúnjẹ báyìí ẹ̀rí tó kò rẹ́rìn inú ilé rí ó gbóúnjẹ báyìí ó bóyin olóbùkọ rẹ̀. bébì kí gbọ̀ngàn ni tó fẹ́ fi ẹ̀ pa. Sorry, this is not farm now. Farm? Nínú orí láti àjẹ́ farm bẹ̀rẹ̀ tó jẹ́ pé eku máa ewúrẹ́ máa wọ nínú oko àbá gbogbo fúrúùtù jẹ́ àbá gbogbo kíní. Nínú òfin bẹ́ẹ̀ láti farm rẹ̀ títí bẹ́ẹ̀. No, baby. Kò ṣe bí farm bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ pàbó máa wó fún un. Ó máa wà on fence. Okay. A máa ṣe poultry, a máa sin ẹ̀dìyẹ. That's poultry. A máa tún ní fish pond, a máa fi sin ẹja. Okay. Àwọn part kan náà máa tún máa ní some farming a lè gbé bí ọ̀gẹ̀dẹ̀ bí kankan bẹ́ẹ̀ sí. Okay, I think it's a good idea. Anyways, owó orí la máa fi palágbára náà. Ẹni wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ló máa parí. Iṣẹ́ tá a wá ṣe báyìí tá a fowó ṣe àníjẹ́ ń dùbúlẹ̀. Bọ̀ bébì ju gbogbo ẹ̀ lọ ṣó o gbàgbé pé o sọ pé o máa gbé orin fún vacation. Mi ò gbàgbé náà. Thank you, baby. Bẹ́ẹ̀ mo ṣe ń lọ bẹ̀. So, come to me. Èwo ló wọ̀ tó yọ̀ fẹ́ lọ? Wọ́n fi ká tó lọ Dubai. Wọ́n lọ Dubai tí mo ti gbé. Bọ̀ ṣe mọ̀ pé àwọn pictures ta yà ní Dubai, àwọn pictures yẹn máa. Yeah, so and I love that place. I really want to visit Dubai again. I want to go to Dubai. Yeah, I was thinking of Paris o. Paris is wow. No, Paris is very Dubai. Okay, anything for you. Sure, call me. Thank you, baby. God bless you. So, call me. I'm so tired. So, come on, this stress today. Even me, I had a long day. Yes, please. Alright, baby. Good night. Love you. Love you too. Kò sí ẹjọ́ ilé èmi àti ẹ bí ìgbé kan ló yẹ ká lọ. Ó sì mọ̀ sí bí pé kò sí lójú orí ìlú àgbáńdáná rí ló dandan òyìnbó náà sì mọ̀ ṣùgbọ́n nǹkan tó wà ní ọ̀rọ̀ yìí máa ń fẹ́ sí i. Ìwé tó ní bẹ̀rẹ̀ ó yẹ kí ni àti ẹ kájọ náà ní ó ti mọ bí ọ̀nà òfin ṣe máa ti. Ọ̀nà ìgbésẹ̀ tó ní bẹ̀rẹ̀ nǹkan bí mi nílẹ̀ ní nǹkan tó yẹ kó ní bẹ̀rẹ̀. Wọ́n ti ní káwa yìí ní ti wá ní ọ̀gá nílé nínú ìfẹ́ rẹ̀ wọ́n lè fẹ́ náà pẹ̀lú ìlú náà lórí náà sọ àti nínú ọgbà ẹ má ṣe wípé ẹ̀yìn nìkan náà ẹ̀yìn nìkan èyí ló wá sọ rẹ̀ ẹ má ṣe ẹ má di sáàtì ní ìgbésẹ̀ ní ìjọ ọmọ ilé sódà èyí ní ìdèyí láyé tó sọ pé kò sí wàhálà àti ẹ sì lọ́kùnrin fún mi òkùnkàn nìyẹn láti wáyé sí àti ẹ máa wá lọ láti bọ́ta láti bọ́ lọ àti àwọn ẹ̀ka ara ìgbà tó ní ìdùnnú ń tòlẹ̀ ẹni kí wọ́n lọ. Ìwọ ibi tí póòsì ìbẹ̀rẹ̀ wọn fi lé sí ó ní póòsì ìbẹ̀rẹ̀ póòsì ibi tí security ní bí mo ṣe ń kàkó rẹ̀
ọ̀yọ́ ní kàkó ṣùgbọ́n wọ́n lè tí mo náà bá ṣubú tí mo gba kínní yìí tí mo fẹ́ ilé yìí tí mo gba kínní sá èmi náà mọ̀ pé ilé àwọn olówó ni mo wà láti ìjọ òde tó lálẹ́ yìí kan lálẹ́ yìí kan wà ní ilé ọ̀gá kan sọ̀rọ̀ ibi ni ó sọ̀rọ̀. Àṣẹ̀kí ẹ̀rọ tó ń bá jì tó bá fún ìgbà tó mọ̀ tó máa wọlé wá tó máa bá yín gbà kí ni bí n ṣe kí ni bó bá yín lé ṣe. Ẹ̀kọ́ ọjọ́ kan wà láti bá rẹ̀ jẹ́ tó máa rẹ̀ jẹ́ ẹ̀kọ́ owó jẹ́ ẹ̀kọ́ ọjọ́ kan náà tó bá rẹ̀ jẹ́ náà tó bá rẹ̀ jẹ́ ọ̀hún ètò tẹ́lẹ̀ ní ìjọba tó ní ìjọba ìbátan àgbẹ̀ wọ́n ti mú ọkọ̀ máa bẹ̀rẹ̀ sí ẹ̀jẹ̀ sí i. Sápá àwọn tó jẹ́ fún ìṣẹ̀lẹ̀ ẹ̀ka wọn. Ní ìgbà náà ní sábà pé àpá tó ní wọ́n ti ẹ̀rọ tó lè ojú ilé. Ọlámídé ẹni tí ó tọ́ mọ́ bàdó òní torí ẹni tí bàdó òní ṣe ní ògbé sórí. Ó ń fa àwọn oríṣiríṣi tí lè fẹ́ rí òfin ọ̀dẹ́bù tó fi wá ìgbòho nílé ìlú làwọn àgbẹ̀ tí wọ́n bá dán àwọn ojú ní jẹ́. Ọlámídé ọmọ àgbẹ̀ ṣé o tán mọ́ bàdó ẹni tí bàdó lọ sí lásán lè kí n fi inú ìbora kí nìyí ní ìmọ̀ pamọ́ sílẹ̀. I'm not doing shit. I'm not asking you to do anything. Oh, go Facebook, everything.
ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà. Oró tọ́ka fọ́mọ ẹ̀ náà ló fi pa. Ohun tó fà sí fèrè fún sọ́dẹ̀. Wọ́n dìgbà ó ṣe é. Ó délé kó kílẹ̀. Ọlámídé. Rúurú ọmọ náà kan náà ní ṣekú pọ̀ ká ọ̀rọ̀ náà. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà. Ọlámídé. Oró tọ́ka fọ́mọ ẹ̀ náà ló fi pa. Ọlámídé. Fọ́sí fèrè fún sọ́dẹ̀. Wọ́n dìgbà ó ṣe é. Ó délé kó kílẹ̀. Rúurú ọmọ náà kan náà ní ṣekú pọ̀ ká ọ̀rọ̀ náà. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà. Oró tọ́ka fọ́mọ ẹ̀ náà ló fi pa. Ohun tó fà sí fèrè fún sọ́dẹ̀. Wọ́n dìgbà ó ṣe é. Ó délé kó kílẹ̀. Rúurú ọmọ náà kan náà ní ṣekú pọ̀ ká ọ̀rọ̀ náà. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà. Oró tọ́ka fọ́mọ ẹ̀ náà ló fi pa. Ohun tó fà sí fèrè fún sọ́dẹ̀. Wọ́n dìgbà ó ṣe é. Ó délé kó kílẹ̀. Rúurú ọmọ náà kan náà ní ṣekú pọ̀ ká ọ̀rọ̀ náà. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà. Oró tọ́ka fọ́mọ ẹ̀ náà ló fi pa. Ohun tó fà sí fèrè fún sọ́dẹ̀. Wọ́n dìgbà ó ṣe é. Ó délé kó kílẹ̀. Rúurú ọmọ náà kan náà ní ṣekú pọ̀ ká ọ̀rọ̀ náà. Allahu Akbar. Assalamu alaikum warahmatullahi. Astaghfirullah, astaghfirullah. وقد دعوناك اللهم اغتنا فاجبنا وقنا وارتنا
يا ذا الجلال والإكرام. ولد ولد نعم. هذا سنت الله. أنتو تيجي شاتي هذا. أقولي. أنت أشي أوفي أنا تقول لك ما هلا. èmi àti ẹ ní ìrìn àjò kan tá a rìn àti báyìí mo ti wọnú ilé tí mo ti ń yan náfìlà yìí ẹ̀ ń gbádùn ara mi àmọ́ ìṣòro kan ẹlẹ́dàá fẹ́ ara mi ní iṣẹ́ kan mo ní ìrìn àjò tí mo fẹ́ rìn àmọ́ tí mo mọ ibi tí mo ń lọ bẹ́ẹ̀ ni méjìlá ló yẹ kó jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jọ mo yàn tán ẹ̀ lórí ẹlẹ́kẹ̀ẹ́jọ yìí láti bá mo ti bẹ̀rẹ̀ aláwọ̀kọ́ ara sì ń sọ fún mi nígbà tó yẹ pé àwọn kan ń ṣàgbákò ń bì kan bí yóò bá yẹ tẹ wá lọ yanjú ọ̀rọ̀ wọn pẹ̀lú Ọlọ́run àtànábì sallallahu alayhi wa sallam kó mọ̀ wá padà dàdán tán kó mọ̀ ipá gbáko tí wọ́n ń ṣe yóò padà wá di nǹkan míì tí ó padà wá le àmọ́ ìṣòro kan wá wò pé ká bẹ̀rẹ̀ àjò náà bá a ṣe ń lọ náà rè ní bá dé ajá sí pé ń padà wá bẹ̀rẹ̀ náà fi là ń padà ni. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. Entonces lọ sọ fáwọn tó kù ní ká máa bá a lọ èyí tí ọwọ́ rẹ̀ bá yá kó gba tiẹ̀ mọ̀ kó máa ṣe abẹ́rẹ́ rẹ̀ náà ni. Apa? Por ahí. Por ahí. Eso. Es Ayinla. Es Ayinla. Es Ayinla. Omotoso, mabo. Lọ́kàlẹ̀. Afa, padà sẹ́yìn, má dá sí tó kàn ẹ́ o. Má dá sí tó kàn rárá kó padà sí tó ti bọ̀. Omi, àfààní ọ, ọgbọ́nsẹ́, Aminullah, wojú mi, ọ̀rọ̀ ẹ̀ tún rọ̀ bíbí, àìní kọ́lé bí wàkúlítù láṣà kàńtà, ọ wojú mi ni. Má bẹ̀rù, ọkàn balẹ̀, ọgbọ́, ìyá dúró lẹ́yìn mi, dúró, súnmọ́ àyín, máa fọkàn wí gbogbo tọ́lọ́mbá ní kọ́ máa fọkàn wí. Ṣé ẹ̀ka yín kò ní sí ọ àfi tó bá yapọ̀ Ọlọ́run ló kù. Ẹ ǹlẹ́ ẹkún náà mo kí yín ẹlẹ́kùnrin wọn bínú lálẹ́ yín àti pé kí ló dé tẹ̀ ń dẹ̀ wọ́n láàmú nínú ilé. Àfà ọ̀wọ̀ tó wà lẹ́yìn kò kùn ẹ̀ má dá sí. Ọ̀ní ni má dá sí ẹlẹ́dàá mi ló rán mi ń sẹ́ àbọ̀ rẹ̀ pé mo dẹ́sẹ̀ ara mi jẹ́ ni ibi tí ti ń bẹ lọ́hùn ni mò ń ti gbọ́ pọ̀ wọ́n yẹn kan ṣàgbákò àti látara rẹ ni mo wá ní okó ayọ̀ ní mọ̀dásí ta ni ọ́ tọ́ ni mọ̀dásí ọ̀wọ́ mi ni ṣé mo jọ àwọn tó máa ń wá bẹ̀ yín ni èmi ẹ ṣe bẹ́ẹ̀ àwọn tí ó pa yín láṣẹ inú wọn lèmi wà wòmí nǹkan kan ò ní sọ ju bó ṣe sí ọ yìí lọ ọgbọ́nsẹ́ kó wọn àyín jẹun wọlé. Àfà bó sún ọbẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ má wẹ̀wẹ̀ lẹ́wù sórí kó fa tiẹ̀ sọ́wọ́ kò kọ́ àfà padà síbi tó ti bọ̀. Èmi padà ọ̀ ń pàṣẹ alihamuru mi náà làálá ọba mi tó ní mi ló pàṣẹ fún mi ìwọ náà wọ́n ń pàṣẹ bí n bá ti gbọ́ tọ́lọ́ mi tẹ́tí mo gbọ́ tẹ́ nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sàṣàlátù bá nẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn náà kò tún tí nǹkan kan mọ́ wáyé ní alálẹ́ àṣírárẹ̀ hajj wa qayyumun wa siritu li siri wa khadima kọ́mẹ́. Allahu akbar Allahu akbar Allahu akbar bàbá wa kan lẹ́kùn kan. Assalamu alaikum. Assalamu alaikum. Àwọn ìwọ ló mú mi wá àyìn àbí mo mú ọ wá ṣé ìbọn lọ́n ṣe pè mí tẹ́lẹ̀ dá mi rán mi ń ṣe tó ń tẹ̀lé mi ṣé kò tọ́ Ọlọ́run mọ́ ni
mo lè yan bẹ̀rù lé kẹlẹ́kùn kọ́ sálámà. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Làwọn ọmọ ni máa ń dákọ̀ lè bá bẹ̀ wàlájà wàlíjà dákọ̀ dáadáa ni dákọ̀. Assalamu alaikum. Assalamu alaikum. Ó yá dákọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Assalamu alaikum. Ṣe bẹ́ẹ̀. Assalamu alaikum. Assalamu alaikum. Ẹ wo Aminula ọmọ dúró aláìhàn bẹ́ẹ̀ nu lẹ́yìn tòótọ́ àmọ́ wọn ní lè dá wa lóhùn tó rẹ́ ń gbọ́ mo fi inú mi rí Ọlọ́run Allahu akbar fọkọ kéde lẹ́mọ̀ ọ̀tẹ́dì wàláhu lil madlumi khayru muajidi ana bil yaqin wa bis silahi sáfù tẹ́dì omi ọgbọ́n sókè bẹ́ẹ̀ kíláàsì lọ kọ́ lẹ́bù ọ̀pọ̀ kan rẹ̀ pọ̀ máa rù kankan má bẹ̀rù kankan ọ̀yà gbọ́kàn sókè kọ́ ọ máa fi ṣe kùrìsí yù Allahu la ilaha illa huwal hayyul qayyum ọ wà pariwo kọ́ dé sánmà káwọn màláíkà gbà á Ọlọ́run wà fẹ́ nìkan ní agbára nu wọn yóò lè wá sí géètì fún wa ká lè wọlé bisimilah. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha. Mẹ́wù bẹ́ẹ̀ ọ̀nì Allahu la ilaha illa huwal hayyul qayyum. Ẹgbẹ́. Allahu la ilaha illa huwal hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده بإذنه يعلم من بين اللهم لا يفعل الجميل وتدارك بها ولم يأخذ بشريعته ولم يتدارك قدسي كرسي السماوات والأرض. àfa ẹ máa ṣe gbòòrò ẹ lọ́nà fi gàrí tí ẹ wà nínú ilé nǹkan tí mo fèsì ní òru ànámọ́jú èmi lájọ ta ti kó wá sínú ilé yìí àrírú ẹ̀. wàláì kódà èmi gan ò rí irú èrè láyé mi àsùn báyìí tí ilẹ̀ fi mọ́ kò sẹ́ni tó fojú kan nínú wa ẹ wo ẹ ṣe àdúpẹ́ sá. ẹ̀rí tẹ̀jẹ̀rẹ́lẹ́ omúre bí asbabi laha hilalun tẹ̀jẹ̀rẹ́lẹ́ omúre ala ma qadara Allah nǹkan kan ò ní sáláì ṣẹlẹ̀ láyé tí o bá ti sínú kádàrá Ọlọ́run mi sábàbí ó sì tẹ̀lé ẹ wá rí kò yé mi náà àti kírun tán àti ṣe mùsábẹ́ àtọ́ aṣọ́ra òun kálukú ẹni tó fẹ́ sùn díẹ̀ ti lọ́ọ́ sùn kò yé yín nígbà tí mo wá wò pé jẹ́ ẹ̀yàn náà fìlà tèmi máa ń yàn tí mo máa fi bẹ̀ lọ nígbà mo ti ṣe Allahu Akbar rákàlà ọkọ ní ti gbádùn ara mi mo ń sàn rí i pé ara ń sọ̀rọ̀ fún mi pé nǹkan kan ṣẹlẹ̀ ń bì kan mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó yọ yín nínú eléyìí gbogbo èyí tó kù pátá yóò tún yọ yín bẹ̀ alùbọ́kọ́lá Muhammad Rasulullah ẹ wá rí kíní kan bẹ tí mo fẹ́ bí yín ìyàwó yín ni wọ́n. bẹ́ẹ̀ ni èmi níyàwó wọn èmi ni ọkọ mi ni. ẹ wò mí inú ojú mi ni ẹ máa wò ní tí mo fẹ́ bí yín fawailun lil mukaththibina ẹ gbọ́ sẹ́ ní ẹnu ìgbà díẹ̀ tí ó ti pẹ́ ẹni wo lẹ dá lóró bí kẹ́ ẹ ṣìkà fún yàn bí kẹ́ ẹ fìyàn pẹ̀lú ó ṣeéṣe kó ẹ pé ń tẹ́ ẹ nílé ní tọ́lọ́ ń yọ̀ǹda fún yín ẹ wá wo pé bóun ni ó ṣe bọ́ sí ẹ wá rìnrìn àjò wọn wá ní ẹ lọ́ọ́ mọ́mọ́ kan wá àbí kẹ́ ẹ lọ́ọ́ mẹ́nìkan wá àbí kẹ́ ẹ lọ́ọ́ wẹ́ tó súnmọ́ yín wá bó sì jìnnà ni ń tẹ́ ẹ bá ṣe ẹ dákun mo fọlọ́run àtànẹ́bìbẹ̀ yín tẹ́ ẹ fi pè ló ń tẹ́ ẹ níyì àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣàlàyé ká lè mọ ibi tá a ti gbà yanjú ọ̀rọ̀ yín. àfa kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ yẹn ọwọ́ mi rí funfun lẹ́lẹ́. mo mọ nǹkan tó kọ mí lè ṣe kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá àfa kò sí irú ẹ̀ àṣẹ irú ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ má bínú aládùúgbò lẹ́mí ẹni tó bá ṣẹlẹ̀ náà yọ wá náà rí ẹ̀dàkùn ẹ̀mú kan bẹ́ẹ̀. ẹ má jọjá bọ ẹ má mi wọ ẹjọ́ máa mi ẹmẹ ọ̀dà ẹ yà wá mọ́ wa. bismillahir rahmanir rahim allahumma ya man la saraka bihi am ya rasul ya la ma tu'ti wa sama wa sana wa
ما تلوى آل ولا تفنى به يا مولانا ما نحن له آل إنك غفور عليم جواد كريم رؤوف رحيم. Ohun táwọn ènìyàn yìí ṣe ó dùn mí gan. Ó dùn mí, ó dùn ẹlẹ́dàá mi. Torí nígbà tí mo máa kú, kò sí owó kankan lọ́wọ́ àwọn ọmọ mi. Ibi tó tún wá sin mí sí, kò sí owó lọ́wọ́ wọn láti ṣe sàárè mi. Wọ́n wá fi òdòdó sí ibi tí mo so ohun ìkẹyìn mi sí láti fi mọ ibẹ̀. Òdòdó yẹn làwọn ènìyàn yìí yọ. Sọ fún wọn kán dá òdòdó yẹn padà síbi tán ti mú. Màá wá wọlá tiẹ̀, màá wá forí jì wọ́n. Àfà, ó dà pé ẹ̀gbà mi gbọ́. Mo ò parọ́ fún ní àfà. Ogún ṣe bí òun ṣe kọ́kọ́ ìyàwó mi mọ̀ mí. Gbogbo yàrá tó wà nílé yìí, àti ilẹ̀ kọ̀ọ̀kan gbogbo, wọ́n drop everything, ó máa wà òkun mi. Ìwé tá à ń ra àti lébẹ̀. Láti àpárọ̀ ẹ̀mí ọmọ yẹn parọ́ fẹ̀mí. Aláì fọwọ́láì lè rí láàyè náà lójú. Àmì ẹ̀ parọ́ lóòótọ́. Ẹ̀ parọ́. Ìbéèrè tún kù tí ń bi. Ẹ má bínú. Olódodo kan. Ẹ mọ̀ bóyá ọ̀rá ni, bóyá bùn yẹn ni. Tí ẹ gbé wálé tí ń ṣe yín lójú bákan tẹ́ ń wò pé tọ̀ ní tá a fẹ́ ni. Okay, lọ́wọ́ sàlẹ̀ yẹn. So iye tọkọ sọ pé wọ́n fẹ́ san yẹn òun ló ń ṣe ilé bákan because àmọ́ǹtì yẹn tó bá lè bá wa gbọ́n díẹ̀ sí inú mi ò bá dùn o. Actually tó ṣẹlẹ̀ ní pé owó tán ló fẹ́ gbà yẹn pọ̀ lóòótọ́ but ọ̀pẹ́ kéye torí stress tí wọ́n ti pass through kò bá lè pé o kò lose entirely kò lè ní kankan náà nínú iṣẹ́ yẹn. tó kàn ń ṣe mí ojú owó yẹn tẹ́ tó fẹ́ máa beat down ẹ mọ̀ pé kò ń ṣe mí nìkan ni mo wà lórí ẹ̀ ẹ̀ mọ̀ àwọn agent tí n bá ní pàrọ̀ tán yẹn àwọn agent àwà lórí kìíní àtó 16 èèyàn kan ló múyàn kan mọ̀yàn kan èèyàn kan wá múyàn kan mọ̀yàn kan ènìyàn náà tó wá múyàn kan mọ̀yàn kan kó tó wá di pé ẹni tó múyàn kan mọ̀yàn kan yẹn wá padà. ó ti tó ọ̀gbẹ́ni yìí má sàmìjì náà. ibi tí owó yẹn ń lọ ẹ má wò pé bí èmi nìkan ni mo fẹ́ dágbà adúrú owó yẹn ẹ dẹ̀ ráwọn a lot of things tó wà lórí sáìtì tó máa padà. with what you are saying now lórí property oní property ẹ̀yin 16 lè wà lórí ẹ̀ kí ló dé. kó lè yá ni ẹ mọ̀ pé táwọn èèyàn bá fẹ́ ṣe irú nǹkan báyìí a gbọ́dọ̀ pín káàkiri kó lè tètè mú customer wá nǹkan tó fà á nìyẹn. Okay, anyway bó rí pé o ti try gan you have go through a lot on this matter màá san owó yẹn màá make the payment and bá dé wàá wo gan náà bí tá a ti fẹ́ roko gan kò pọ̀ nínú orí sáìtì yìí gan kò pọ̀ ẹ̀kọ́ lè gé tẹ́bà nílẹ̀. a máa gé àwọn kan máa fa àwọn kan lẹ̀ tá a máa lò so àwọn bíbá yìí sìn a kan máa lò wọ́n fún fish pond yẹn fún máa wà ní sáìdì yìí so ọwọ́ báyà máa ṣe ibi àwọn ilé ẹ̀dìyẹ bí poultry adìyẹ sọ́wọ́ sàlẹ̀ ń bẹ̀ yẹn so we are good to go the land is okay ó wà okay bóyá ṣe ń wo gan ilẹ̀ àlùbáríkà ni wọ́n ń fi ilẹ̀. àwọn òun talẹ̀ àdèkí bá wọn ta sáìtì ò bá ti ní mí ní tọ́lọ́hún tí. agent flower yìí máa wà okay mo like ẹ o. flower ilé. yes ṣé mo lè uproot ẹ kí n lọ gbìn sáwọn ibì kan ní compound mi. ẹ lè mú un bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé normal pé pẹ́ tí ìsanwó bíbá ẹ̀ but àtọ́làtọ̀. kí ló dé ìwọ pẹ̀lú owó yìí ṣá flower. náà bẹ́ẹ̀ ṣe ń wo pé flower yẹn àwa agent àwa ní kí ọmọ ọba àlà wọlé ló bá lọ ta ni. ok máa rí ẹ bẹ́ẹ̀ tí ẹ rí màá rí ẹ má wọlé driver mi yìí dà Ọlámídé Ọlámídé. Yes sir, yes sir. wo báwo ni flower yìí ó máa uproot ẹ tabadélé a máa wá flower pot a máa gbìn sí àwọn ibìkan ní compound yẹn kó lè tún lè beautify inú ilé díẹ̀díẹ̀ ni so wú àwọn flower yẹn alright yes. ìgbà tí mo wá mú délé mo wá fún driver àti security kọ́ lọ gbé sínú compound just kó kàn beautify compound lásán náà ni nothing more. ẹni sọ̀rọ̀ ó tọ́dún mélòó tí ẹ ti gbé wálé. ọdún bá wo àná mọ́júmọ́ èní ni. ọlọ́wọ́ kù. ẹ wò mí
òdòdó tẹ gbé wálé kìí ṣe tẹnì kankan tó kú ni o. àmọ́ ìṣirikùn. ẹ wo mi òkú lónìí o. lónìí òdòdó. eba. ó ti gbìyànjú àti tọ́ ọmọ àmọ́ kò lówó tí ó fi tọ́ ni wọ́n sanna ní ara kí ata títí tẹ́lẹ̀ mi fi gbà á gbogbo wa jáde láyé. ẹ wo mi ṣe é rí ẹni tó jáde láyé o ẹni tó nífẹ̀ẹ́ àwọn tó bí kalẹ̀ ni o bẹ́ẹ̀ náà bá láwọn ọmọ ń bì kan bóyá skul náà wà ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wọn tó àwọn ọmọ yóò wá rọ́wọ́ mú àwọn ọmọ yìí sá bẹ́ẹ̀ yẹn ṣe máa sá léré ẹlẹ́dàá mi ò jẹ́ kán rí nǹkan kan gbèsè nú ayé gbogbo téèyàn máa fi tọ́jú ìyá yẹn láyé àwọn ọmọ yóò rí ibi fi tọ́jú ìyá wọn ìyá ìwà kú sórí pé kò ní nǹkan kan ó kú sórí pé bí pa kò sì kú lásán ó kú nítorí pé ó fẹ́ kó dà fáwọn ọmọ rẹ̀ náà ni ó wá jáde láyé àwọn ọmọ ìwà sunkún pé tọ́ bó la ṣe sìn ìyá wa èèyàn wá bù wọn bí tán sìn ìyá wọn sí wọ́n wá sáré bó ni wọ́n ṣe sáré ìyá wọn tí wọ́n lọ́ọ́ mọ tẹríba sí wọn ò rí nǹkan kan wọ́n wá gbin òdòdó yìí síbẹ̀ pé tọ́ a máa fi ṣàpèjúwe pé bí tí ìyá wa wà rèé àwa ní nǹkan tá a ṣe fún mọ́ a lọ mọ bẹ́ẹ̀ lọ́ọ́ fún ìyá wa ń bẹ̀ ìyá wọn wa máa dúpẹ́ pé sáǹtì ẹ̀rí nǹkan tí wọ́n máa fi dá ibi tó ń wá mọ̀ tí wọ́n fi lè máa bẹ lọ́hùn fóun torí kò sí nǹkan kan tó kù fókù àyàfọ́ ọmọ rẹ tó bá bí tí wọ́n bẹ lọ́hùn fún. ẹ wá débẹ̀ yìí tán fi ń dábẹ̀ mọ́ ẹ sì pé tó bá wá dọ̀la báwọn bá wá débẹ̀ wọn ò wá ní mọ̀bẹ̀ mọ́ wọn mọ̀ wá ní ṣebí ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn ò wá ní lè bẹ lọ́hùn fún ìyá wọn mọ́. Òkú ló wá bínú sí yín ẹwọ ẹ sọ pé alhamdulilayi ẹ sọ kó dọdọ Ọlọ́run ẹ sọ kó ní sẹmọ káwọn mọlẹkẹ gbà á ẹ wò mí ìyá yìí ló bínú ìní ń dá yín láàmú látàná ọba mi sọ̀rọ̀ ní fètèètè aláhìláhìlá ọ̀pọ̀lọpọ̀ yẹn ní bẹ láyé wọ́n bẹ lọ́wọ́ sọ́tún wọ́n bẹ lọ́wọ́ sọ́tún kò sí ètè tí ẹlẹ́dàá mi dín bẹ́ẹ̀ àmì ètè ẹlẹ́dàá mi ò ní gbà náà bẹ́ẹ̀ aláhìláhìlá ẹ wò mí lákọ̀ọ́kọ́ náà bẹ́ẹ̀ bá fẹ́ ká yẹ yín yàtọ̀ kó dá padà ẹ padà lọ dódòdó ń padà síbi tẹ́sílẹ̀ késo nìkan ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi ẹ má fi ti ń ṣe yín ẹ má fi ṣe kọjá bí tí ò yẹ kẹ́ ẹ ṣe ẹ wà bẹ lọ́n lẹ́yìn ìgbà náà èmi kọ́ o kẹ́ mọ́mọ́ láwọn àfáàdé fún ara yín nínú ilé yín ẹ bẹ lọ́wọ́ ẹ sì ṣe sàárà ẹ wà sọ fọ́lọ́hún pé gbogbo bí tàbí àmọ́ ayé bá wọ Ọlọ́run jẹ́ kó máa jẹ́ rọrùn fún wọn ẹ sọ fọ́lọ́run gbogbo bí tó bímọ láyé Ọlọ́run jẹ́ ó jèrè ọmọ láyé kó tó fàyè lẹ̀ ẹ gbádùn ẹ bá wá ṣe yùn tán ẹ wá wo àwọn òbí ọmọ bóyá obìnrin ni ìjọkùnrin ni ẹlẹ́dàá mi dá yín lọ́lá èyí tẹ́ ẹ bá lè fún ní nǹkan tí ó fi rọmọ tọ́nu wọn ní tí apá yín ká ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe ẹlẹ́dàá mi ò bí àbùkátà yín ẹ sì ní fọmọ́lẹ̀ lẹ́tẹ́jà ó jẹ ẹ gbọ́sẹ̀ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó àwọn kan wà tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ láwọn kan bẹ́ẹ̀ nulẹ̀ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ wọn ò lè sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ wọn ò gbápá ọ̀làlá ilaha illallah ẹ wò mí ẹ lọ ẹni sọ bí tán wà amínú tẹ̀lé wọn lọ sa hajjul qayyum lè wọn lórí ẹ̀yẹ jókòó ẹ̀yẹ má dìde ẹ̀yin ni ẹ mú wọn lọ hajjul qayyum tá a máa ń sá wọn sálé wọn lórí ó dìde. ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ ló fi nà iye oró.
náà ló fi pa ohun tó fà sí fèrè fún sọ́dẹ ó dìgbà ó ṣe ó délé kó kílé rúurú ọmọ náà kan náà ní ṣekú pọ̀ ká.